Ẹ ǹlẹ́ o, a kú ojúmọ́, a kú àtàárọ̀, a kú iṣẹ́ òní, a kú kó lè dáa tí gbogbo wa ń bá kiri lórí kí èdè Yorùbá kó má di àtẹ̀mẹ́rẹ̀, kó má di ohun ìgbàgbé fún àwọn ọmọ wa àti àwọn ọmọ wa tí ó ń bọ̀ ní ẹ̀yìnwá ọ̀la. Ó ní mo ṣe ń ṣe àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ tí ó ti fẹ́ dàbẹ́ ni pé ó ti fẹ́ di àtẹ̀mẹ́rẹ̀ ní àárín àwa Yorùbá. Lónìí, ohun tí mo mú wá fún yín kì í ṣe nǹkan tó le rárá, ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ n ṣàlàyé pé èdè Yorùbá kò ní dìmẹ́rí o, kò ní dàtẹ̀mọ́rẹ̀ o. Ẹ jẹ́ ká máa sọ Yorùbá déédéé fún àwọn ọmọ wa. Orúkọ mi ni Aya Adéyínká Mọ̀dínàt Bọ́láńlé, ẹni tí ẹ ti mọ̀ bí ẹni mọ owó. Èmi ni olùkọ́ èdè Yorùbá yín fún ọjọ́ ti òní. Ohun tí mo fẹ́ mú wá fún yín lónìí, òun náà ni à ń pè ní àlọ́. Kí ni àlọ́? Oríṣiríṣi ni àlọ́, ọ̀nà mẹ́ta ni ó sì pín sí. Ọ̀nà mẹ́ta tí àlọ́ pín sí ni mo fẹ́ ṣàlàyé rẹ̀ lénìí. Ọ̀nà kíní ni àlọ́ àpamọ̀. Èyí ni àlọ́ tí ó jẹ́ ìbéèrè tí ó ń pè fún ìdáhùn ní ojú ẹsẹ̀. Àlọ́ kejì ni àlọ́ àpagbè. Èyí ni àlọ́ onítàn tí ó ní orin nínú. Nígbà tí ẹlẹ́ẹ̀kẹta jẹ́ àlọ́ pẹ̀rọ̀. Ṣàṣà ènìyàn ni kò gbọ́ àlọ́ pẹ̀rọ̀ rí. Ìtumọ̀ àlọ́ pẹ̀rọ̀ òun ni àlọ́ onítàn tí kò ní orin nínú, tó jẹ́ pé ìtàn ṣálálu ni ìyẹn. Ó jẹ́ oríṣi mẹ́ta tí àwọn àlọ́ Yorùbá pín sí. Ṣùgbọ́n lónìí, àlọ́ tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí rẹ̀ òun ni à ń pè ní àlọ́ àpamọ̀. Kí ni mo pè é? Àlọ́ àpamọ̀. Mo ṣàlàyé lẹ́ẹ̀kan, mo ní àlọ́ àpamọ̀ jẹ́ àlọ́ tí ó jẹ́ ìbéèrè àti ìdáhùn. Ìbéèrè tí ó pè fún ìdáhùn ní ojú ẹsẹ̀ ni. Tí ẹni tó ń pa àlọ́ bá ti pa àlọ́ yẹn tó fi ìbéèrè síwájú, á fi àkàwé ohun tí ó wà ní àwùjọ wa, á fi ṣe ìbéèrè fún wa. A wá béèrè lọ́wọ́ ẹni tó mọ̀ yí pé kí ni o. Àwọn tí ó bá mọ̀ á ṣe ìdáhùn sí ìbéèrè yẹn. Ṣùgbọ́n tí wọn ò bá mọ̀, a wá sọ yí pé mo ṣu imí ràbàtà. Ó lè sọ pé ká sọ pé kùn. Tí gbogbo wa bá sọ pé kùn, a wá ní mo ṣu imí ràbàtà, mo fi rẹ́ gbogbo yín lẹ́nu. Èyí túmọ̀ sí wípé ẹ kò gba ìbéèrè tí alálọ́ yẹn fi sí ìta nìyẹn. Onítọ̀hún á wá sọ ìdáhùn sí ìbéèrè yẹn. Ó jẹ́ bí ìyẹn ṣe lọ. Jẹ́ kí wá fún yín ní àpẹẹrẹ oríṣiríṣi àwọn àlọ́ àpamọ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe wà níwájú mi. Lénìí màá fi àwọn kan ṣe bí orin, màá dẹ̀ sọ àwọn kan ní bí ọ̀rọ̀. So ẹ máa bá mi ká lọ. Èyí àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni wípé òrùkú tìndí, òrùkú tìndí, òrùkú bí ìgbà ọmọ, ó lé gbogbo wọn ní tìró. Kí ni o? Ẹ̀wà. Kí ni o? Ẹ̀wà. Òrùkú tìndí, òrùkú tìndí, òrùkú bí ìgbà ọmọ, ó lé gbogbo wọn ní tìró. Kí ni o? Ẹ̀wà. Kí ni o? Ẹ̀wà. Ẹ jẹ́ kí n ṣàlàyé bí ó ṣe jẹ́ pé ẹ̀wà ni òrùkú tìndí tó lé gbogbo ọmọ ní tìró. Ṣé mọ̀ wípé ẹ̀wà lélẹ̀? Ojú ẹ̀wà ó máa ń dúdú, ó máa ń dàbí ẹni wípé ó lé tìró sí ojú. Ibi tí ó dàbí pé ó dàbí tìró yìí, òun ni wọ́n fi ń pè ní òrùkú tìndí. Òrùkú tìndí, òrùkú bí ìgbà ọmọ, ó lé gbogbo wọn ní tìró. Ṣé mọ̀ pé ojú ni àwọn obìnrin máa ń lé tìró sí? So ìtumọ̀ rẹ̀ ni ẹ̀wà, nítorí pé ẹ̀wà máa ń bí ọmọ tó pọ̀, ó máa ń pọ̀ gan. So ó dẹ̀ máa lé gbogbo wọn ní tìró. Bí yẹn ṣe lọ ní títí ẹ̀wà nìyẹn. Òmíràn ni ìkòkò dúdú fẹ̀yìntì gbó, ìkòkò dúdú fẹ̀yìntì gbó. Kí ni o? Ìgbín. Kí ni o? Ìgbín. So ìkòkò dúdú ó fi ẹ̀yìn ti gbó. Ìgbín
ìgbín máa ń ní nǹkan rúbútú ní ẹ̀yìn báyìí tó máa ń ní ìkarahun ìgbín, ìkarahun ní ẹ̀yìn, so ẹ̀yìn rẹ̀ tó máa ń fi tí ó jẹ́ pé kò sí bí ìgbín ṣe fẹ́ rìn, ìkarahun ẹ̀yìn ẹ̀yẹn kò lè kúrò ní ẹ̀yìn àfi tá a bá ti pa. Inú ibi tó bá dẹ̀ tutù ni ìgbín sábà máa ń fẹ́ dúró sí. Ó lè wà ní ẹ̀yìn àmù tàbí kó wà nínú igbó níbi tí ó bá tutù. Torí ẹ̀ náà ṣe máa ń sọ pé ìkòkò dúdú fẹ̀yìn tì gbó, ìkòkò dúdú fẹ̀yìn tì gbó, kí ni o ìgbín, kí ni o ìgbín. Ó jẹ́ bí yẹn ti ṣe lọ bẹ́ẹ̀. Òmíràn tí mo tún fẹ́ sọ fún wa ni màá fi nǹkan kan ṣe àkàwé nǹkan tí mo fẹ́ fi orin yẹn kọ. Wọ́n ní à ń lọ sí Ọ̀yọ́, a kọjú sí Ọ̀yọ́ o, à ń bọ̀ láti Ọ̀yọ́ o, a tún kọjú sí Ọ̀yọ́ o, kí ni o. Ìdáhùn rẹ̀ ni ìlú. Lóòótọ́ ìlú kò sí ní ọwọ́ mi ní àkókò yìí, ṣùgbọ́n màá fi nǹkan kan ṣe àkàwé bí ìlú ṣe rí. Ṣé mọ̀ pé ìlú ó máa ń ní ojú méjì, ojú kan ó máa kọjú sí ọ̀nà ibi tí à ń lọ, ojú kejì á kọjú sí ọ̀nà ibi tí a ti ń bọ̀. Tá bá wá lu ìlú yẹn báyìí pé dandan 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 dandan, ṣé mọ̀ pé ibi tí à ń lọ ó ní ibi ìlú tí à ń lù. Tá bá ń lù a máa kọjú síbí ni, tí a bá tún yí padà tá a tún lu ẹ̀gbẹ́ kejì yìí náà ó máa kọjú síbí ni. So á tó yí pé tá a bá kọjú sí Ọ̀yọ́ dandan 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 dandan, tó bá tún wú fẹ́ lù níbi kejì náà pé so ibi tí à ń lọ ó ní a kọjú sí, ibi tí a tún ti ń bọ̀ ojú yẹn náà the same ojú náà ni ó ní, ojú kan náà ni ìlú ní ní apá bíbáyìí, ojú kan náà ló tún ní ní ẹ̀yìn bíbáyìí. tó tá bá ń lọ sọ́yọ́ a máa kọjú sọ́yọ́, tá bá tó ń bọ̀ látọ̀yọ́ a tún máa kọjú sí Ọ̀yọ́ náà, nítorí pé ojú kan náà ó ní ìlú ní. So torí ẹ̀ ló fi jẹ́ pé à ń lọ sí Ọ̀yọ́, a kọjú sí Ọ̀yọ́ o, a tún ń bọ̀ láti Ọ̀yọ́ o, a tún kọjú sí Ọ̀yọ́ o, kí ni o ìlú, kí ni o ìlú. So ó jẹ́ bí ìyẹn ṣe jẹ́ bẹ́ẹ̀. Ìlú ni à ń pè ní drum ní èdè Gẹ̀ẹ́sì, ìlú òun ni à ń pè ní drum ní èdè Gẹ̀ẹ́sì. So bóyá ṣe lọ. Nínú àlọ́ mìíràn tí mo tún fẹ́ ṣàlàyé rẹ̀ lónìí ó ní àlọ́ kan tí wọ́n tún máa ń sọ yìí pé kí ló ń kan ọba ní ìkó abẹfẹ́lẹ́, kí ló ń kan ọba ní ìkó, ìtumọ̀ rẹ̀ ni abẹfẹ́lẹ́ àbí ìdáhùn rẹ̀ ni abẹfẹ́lẹ́. Ẹ mọ̀ tí wọ́n bá ń fa irun fún kábíyèsí, abẹfẹ́lẹ́ náà máa ń lò fún kábíyèsí, òun náà máa ń lò fún ọba àti ìjòyè àti anybody tó bá fẹ́ fa irun fún. So fífa tí wọ́n ń fa yẹn òun ni wọ́n fi sọ yí pé ó ń kan ọba níkù. Ṣé mọ̀ pé tí ìbá jẹ́ pé bóyá kábíyèsí ó fẹ́ fa irun, kí ni ọwọ́ ẹni tó ń onígbàjámọ̀ ìyẹn bábà kí ló fẹ́ wá dé orí ọba débi tí abẹfẹ́lẹ́ máa fi kàn án ní orí. So orí adé dẹ̀ ni wọn kì í sábà fọwọ́ kàn ẹni, ṣùgbọ́n onígbàjámọ̀ ọba nìkan ló lè fi abẹfẹ́lẹ́ kan orí ọba. Torí ẹ̀ náà ṣe máa fi sọ yí pé kí ló ń kan ọba ní ìkó, kí fífà yẹn òun ló fi dàbẹ́ ni pé wọ́n kan ọba níkù. So wọ́n ní kí ló ń kan ọba ní ìkó, ìdáhùn rẹ̀ sì ni abẹfẹ́lẹ́, abẹfẹ́lẹ́. Òmíràn nínú àlọ́ àpamọ̀ tí mo tún fẹ́ sọ òun ni wọ́n máa ń sọ yí pé kí ló ń bọ́ sómi tí kò ró tá lò, ìdáhùn rẹ̀ ni abẹ́rẹ́, abẹ́rẹ́ tí a mọ̀ sí ọ̀kíní tàbí tí a mọ̀ sí needles ní èdè Gẹ̀ẹ́sì. Ṣó ti yé wa báyìí? Wọ́n wá ní kí ni ó bọ́ sómi tí kò ró tá lò ọ̀kíní, kí ló bọ́ sómi tí kò ró tá lò ọ̀kíní. Ṣé mọ̀ pé tọ́kíní bá bọ́ sínú omi kò ní dún nítorí pé ó kéré, kò ní dún dáadáa. Ìwọ̀nba ní ìwọ̀n ní wéètì tí abẹ́rẹ́ ní, tó bá jábọ́ sómi kò lè ró tá lò, èèyàn ò ní mọ̀ pé ó ń dún nínú omi. So ìtorí ẹ̀ náà ṣe máa ń sọ pé kí ló bọ́ sómi tí kò ró tá lò
ọ̀kìnni tàbí abẹ́rẹ́. So bí yẹn ṣe lọ nìyẹn. Ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú. Òmíràn tún ni ọ̀pá tíírín kan lẹ̀ ó kọrùn. Kí ni o? Òjò. Ọ̀pá tíírín kan lẹ̀ ó kọrùn. Òjò. Ọ̀pá tíírín kan lẹ̀ ó kọrùn. Òjò. Ọ̀pá tíírín yẹn ni òjò, omi tó ń bọ́ láti ojú sánmọ̀ tí ó wá kan ilẹ̀ ẹlẹ̀. Ṣé àwọn tó bá ń bọ̀ wọ́n á ní ó kanlẹ̀, tó bá ń kan ó wá ní ó kan ọ̀run. Ọ̀run ni ibi tí ó ti ń bọ̀. So a ní ọ̀pá tíírín kan lẹ̀ ó kọrùn. Òjò. Ọ̀pá tíírín kan lẹ̀ ó kọrùn. Òjò. So bí òjò ṣe máa ń jábọ́ láti ojú sánmọ̀ yẹn, òun ni wọ́n fi ń pè ní ọ̀pá tó tínrín. Ṣé mọ̀ pé tójò bá ń rọ̀ ó máa ń tínrín bíi kíní, so ó máa ń tínrín gan. Wọ́n á fi ń pè ní ọ̀pá tó tínrín, ó kanlẹ̀, ó kan ọ̀run. Ìtumọ̀ rẹ̀ ní òjò. Òjò ni àwọn olóyìnbó pè ní rain ní èdè Gẹ̀ẹ́sì. Bí yẹn ṣe lọ nìyẹn. Òmíràn tí mo tún fẹ́ sọ òun ni wọ́n máa ń pè ní tí wọ́n máa ń sọ báyìí pé ẹ jẹ́ kí n fi ọ̀rọ̀ sọ. Wọ́n á ní ají má rorín, awẹ̀ má kó sùn, ají faṣọ òórùn bora. Ají má rorín, awẹ̀ má kó sùn, ají fi aṣọ òórùn bora. Mẹ́ta là ń pa, mẹ́ta là ń mọ̀, òwe ọ̀rọ̀ ọmọ láìlo. Kí ni o? So nínú ìbéèrè yẹn, oní àlọ́ ó ti pa àlọ́ mẹ́ta, ó ti béèrè ìbéèrè, ó ti fi àkàwé nǹkan mẹ́ta wé ara wọn níbẹ̀. Ó ní ají má rorín, awẹ̀ má kó sùn, ají faṣọ òórùn bora. Ìgbà míì ó dẹ̀ lè jẹ́ pé ají má kẹ́ni, ají má ka ẹni, awẹ̀ má kó sùn, ají faṣọ òórùn bora. Ìtumọ̀ kan náà ni mẹ́tẹ̀ẹ̀ta náà máa fún wa. Ají má ka ẹni, awẹ̀ má kó sùn, ají fi aṣọ òórùn bora. Mẹ́ta là ń pa, mẹ́ta là ń mọ̀, òwe ọ̀rọ̀ ọmọ láìlo. Kí ni o? Ìdáhùn sí mẹ́tẹ̀ẹ̀ta àwọn nǹkan tí alálọ̀ fi ṣe àkàwé ní àwùjọ wa òun ni èkíní, ají má rorín tàbí ají má ka ẹni. Òun ni a lè fi wé ológbò, ológbò tí a mọ̀ sí cat ní èdè Gẹ̀ẹ́sì. Ẹ mọ̀ pé tólógbò bá jí kò ráàyè pé à ń fọnu, kò sì ráàyè pé à ń ka ẹni. Tólógbò bá ti jí ibikíbi tó bá ti bá ó jí, ó ń lọ ní titi ẹ̀ nìyẹn. Then awẹ̀ má kó sùn, awẹ̀ má kun sùn. Pẹ́pẹ́yẹ ni a lè pè ní awẹ̀ má kun osùn, nítorí pẹ́pẹ́yẹ òun tiẹ̀ máa ń wẹ̀ tó bá rí omi, á bọ́ sómi, á wẹ̀, á ṣègbà. Tójò bá rọ̀ pẹ́pẹ́yẹ á bọ́ sínú ẹ̀, á wẹ̀, á ṣègbà. Ṣùgbọ́n gbogbo bí pẹ́pẹ́yẹ ṣe wẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tó, kì í fi nǹkan para, kò ń kàtíkè, kò ń ṣe gbogbo oge téyàwá èèyàn máa ń ṣe yẹn. Nítorí ẹ̀ náà ṣe fi pẹ́pẹ́yẹ wé awẹ̀ má kó sùn, awẹ̀ má kun osùn. Osùn ní camwood powder tí àwọn màmá wa tán máa fi ń ṣe ọlọ́jọ̀jọ̀ ara fún àwọn ọmọ tuntun, tàbí tí ìyàwó ọ̀sìngín bá ń lọ sí ilé ọkọ wọ́n máa kun osùn sí ọwọ́ àti ẹsẹ̀ fún un. So ó máa ń jẹ́ kí ara kó mọ́, máa ń jẹ́ kí ara kó jọ̀lọ̀. Ṣùgbọ́n pẹ́pẹ́yẹ tó bá wẹ̀ tán tó ṣe gbogbo ẹ̀ tó, kì í ráàyè ṣe oge mọ́, ó ti ń lọ ní titi ẹ̀ nìyẹn. Òun náà ṣe ń sọ pé awẹ̀ má kó sùn. Then ẹlẹ́ẹ̀kẹta tó wà nínú ìbéèrè yẹn ni ají faṣọ òórùn bora. Ají faṣọ òórùn bora. Ají faṣọ òórùn bora, èyí ni a lè pè ní tá bá fẹ́ fi ṣe àkàwé rẹ̀, a lè pe ajá ní ají faṣọ òórùn bora. Nítorí pé ajá náà kì í wẹ̀, kì í pààrọ̀ aṣọ. Ajá dẹ̀ máa ń rìn níbi ìdọ̀tí, bóyá ìgbẹ́ àbí nǹkan kan bẹ́ẹ̀ yẹn, àwọn nǹkan bí ìdọ̀tí ṣá, ajá máa ń rìn ní ibẹ̀. Tá bá dẹ̀ tún fẹ́ wo nǹkan míì tó tún jẹ́ bí olóòórùn bẹ́ẹ̀ yẹn, a lè sọ pé ẹlẹ́dẹ̀, a lè lo ẹlẹ́dẹ̀ láti fi ṣe ají fi aṣọ
òórùn bo ara. So wọ́n wá ní mẹ́ta là ń pa, mẹ́ta là ń mọ̀, òwe ọ̀rọ̀ ọmọ láìlo kí ni o. So ẹni tó bá fẹ́ sọ á wá ṣàlàyé bí mẹ́tẹ̀ẹ̀ta ṣe jẹ́. A sọ pé ológbò, pẹ́pẹ́yẹ, ajá, tàbí kó sọ pé ológbò, pẹ́pẹ́yẹ àti ẹlẹ́dẹ̀. Ó jẹ́ bí ó jẹ́ ìwọ̀nba àlọ́ àpamọ̀ tí mo mú wá ní ọjọ́ ti òní. Èdè Yorùbá ò ní dìmẹ́rí o. Orúkọ mi ni Adéyínká Mọ̀dínát Bọ́láńlé. Tí a bá rí ohun tí ó rú yín lójú, tàbí tí ẹ fẹ́ gbà mí nímọ̀ràn lórí ìwọ̀nba ohun tí mo mú wá lọ́jọ́ ti òní, bí èdè Yorùbá yóò ṣe tẹ̀síwájú, tí àwùjọ YouTube Yorùbá wa náà yóò ṣe tẹ̀síwájú fún àwọn olùkọ́ tí ó ń bọ̀ lẹ́yìn àti àwọn ọmọ wa tí wọ́n bá fẹ́ máa tún kọ́ ẹ̀kọ́ sí lórí YouTube àbí lórí àwọn ayélujára mìíràn. So torí ẹ̀ ni mo ṣe ń ṣe ìwọ̀nba àwọn nǹkan báyìí. So tẹ́ ẹ bá ní ìbéèrè tàbí ìmọ̀ràn fún mi, ẹ kàn sórí YouTube channel mi, tàbí kí ẹ kàn sórí Facebook mi lórí Adéyínká Mọ̀dínát Bọ́láńlé, tàbí lórí YouTube channel mi ẹ lè kàn sí mi lórí Adéyínká Mọ̀dínát Bọ́láńlé tàbí adeyinkamodinat@gmail.com. Ẹ kàn sí mi ńbẹ̀, ẹ rí mi ńbẹ̀, ẹ bá mi sọ̀rọ̀ ńbẹ̀. Bó dẹ̀ jẹ́ lórí Instagram náà ni, ẹ wò mí ńbẹ̀, kẹ́ ẹ fi ohun tí ó bá rú yín lójú kí ẹ fi síbẹ̀, kẹ́ ẹ béèrè ìbéèrè tàbí kí ẹ ṣe àfikún ọ̀rọ̀ yẹn bí ó bá ṣe dùn mọ́ yín sí, kẹ́ jẹ́ kí n gbọ́. Ẹ subscribe sórí YouTube channel mi, ẹ like ẹ share rẹ̀ kí a lè gbòòrò sí, kí a lè tẹ̀síwájú sí. Ire o, ẹ ṣé púpọ̀. Ó dìgbà.